wọ́n lè mọ̀ pé lóòótọ́ àwọn bọ́sẹ̀ ni wọ́n wà lójú òun wọn. wọ́n ní pé rẹ̀ mí o Àyìndé o every luta ń kọ́nà lọ tí ń jó rẹ̀ mí o bàrẹ̀ ni tó sọ pé òun ò ní jó rẹ̀ mí o kẹsọ fún pé there is always two options and kẹsọ fún pé there is always two options because one man food is another man poison that's it bó ṣe jẹ nìyẹn ṣáwọn ètò wa. Bàbá tí a bá ní kí a sọ nípa àwọn olórin fújì tí wọ́n ti ń bàbọ̀ tí ó ṣe díẹ̀ ọ̀kan ni Àlùkò Rẹ̀mí ní ṣókí ni o kí lójú ti rí tó jẹ́ má ní gbàgbé ní ṣókí. ojú sí nìkan tó pọ̀ ojú rí rere ojú rí kejì pọ̀ tí rere bẹ̀ lójú wá rí jù so àdúgbò fọlọ́wọ́. Wọ́n ṣe Fuji Vibration láìpẹ́ tí ẹ̀yin náà wá tẹ ẹ̀kọ́ ní dáadáa táwọn èèyàn sì wọ́n gbádùn yín dáadáa gbàdé máa bẹ̀rẹ̀ orin yẹn ó tẹ sọ́nù pé gbogbo wàhálà tó wà ní agboolé Fuji o kí àwọn tó ń jẹ́ aṣáájú àwọn tí wọ́n jẹ́ àró àtàwọn ọ̀dọ́ fínbẹ̀ kí wọ́n wá bọ́ ṣe máa paná yìí ṣé wàhálà wà lóòótọ́ ni. wàhálà ò sí ṣe rí social media ló fẹ́ dá wàhálà lẹ̀ because lifestyle tá à ń gbà ń sìn ni so wàhálà ò sí mo kò tún try láti sọ fún wa pé gbogbo wa tá à ń kọ Fuji àtẹni tó fẹ́ join mi sí mi àtàwọn tó jẹ́ pé tó ti jẹ́ àgbàlagbà tó wà bẹ́ẹ̀ tó ti jù wá lọ gbogbo wa láti dàgbà gbogbo wa láti bímọ tó bá jẹ́ pé ó ti fẹ́ máa ṣẹlẹ̀ ní ayé àtijọ́ ni ẹ má yẹ ká ṣe kí ni ẹ má yẹ ká ṣe mu ẹ jẹ́ ká wá new development sínú iṣẹ́ wa yìí kó lè jẹ́ kí iṣẹ́ yìí kó má ṣe kí ni kó má dé kó tẹ́ pé àwọn máa regret lórí ẹ̀ because à ní ìdẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi ní òbí náà tèmi ní o à ní ìdẹ̀wọ̀n mi mọ tẹ́lẹ̀ mi ò mọ̀ lọ́dọ̀ tèmi rẹ̀ mi à ní ìdẹ̀wọ̀n gbogbo láti dàgbà nígbà lọ́nà ti bùkún lọ́nà ti ṣàánú fún so ọ̀tá kan nídìí sí ni láti máa wá bí iṣẹ́ tá a fi ń ṣe yẹn bí ò ṣe nípa àwọn nǹkan tẹ́lẹ̀ wọ́n pẹ̀lú ìdí. ẹ ṣé púpọ̀ tí a bá tó àwò dáadáa oríṣiríṣi náà ni à ń gbọ́ lásìkò yìí wọ́n láwọn kan sàábé wọ́n láwọn kan ànábì wọ́n láwọn kan sàwábà lọ́dọ̀ tí ta ni in classification ta la ànábì nínú orin Fuji àwọn wo ni wọ́n wà nípò sàwábà ta sì ní sàábé tàbí ká tó. everybody ní sàábé everybody ní ànábì it depend on your bí o nǹkan fúnra rẹ tó bá ṣe mọ́ bí ká pèwò ẹ̀ bó ṣe gbé sí ni but lọ́dọ̀ tèmi rẹ̀ ni ìjayà lèmi so I don't care so everybody ní ànábì everybody ní sàábé but tèmi rẹ̀ ni ìjayà lèmi. so ẹ kì í ṣe ànábì ẹ kì í sàábé sàábà. ní ìmọ̀ nǹkan tó ń jẹ́ ogun nǹkan báyìí am ìjayà. then the word igwe tí ń jẹ́ ó tó ìgbà pẹ́ ọ̀nà jìn fáǹsì ló fún yín ni àbẹ́yìn náà lẹ́kọ̀ọ́ wọlé wúra yín tó ká igwe lèmi náà. The name was given to me from mo ti sọ́rí ẹ̀ máa tún tẹnu mọ́ mo ti dé tòun bí ọmọkùnrin tí máa bẹ̀rẹ̀ jẹ́ Igbo so abẹ́rẹ́ kọ́kọ́ sọ mí ní Igwe so àwọn tó wá jẹ́ olólùfẹ́ mi ní street àwọn gbọ̀ngàn fúnra wọn kọ́ máa ń pè mí ní Igwe ọba so mi wàá mọ̀ nǹkan tó rí lára mi tó fi ń pè mí bẹ́ẹ̀ so èmi náà wá wò pé wọ́n ti ń pè mí ní Igwe ọjọ́ pẹ̀lú so ẹ jẹ́ kí n máa wò ó so that's the bó ṣe lọ nìyẹn tí Igwe yẹn fi ṣe kéde tó fi stamp ẹ̀ kò lè kó bẹ́ẹ̀ mú kò lè ní kó bẹ́ẹ̀ lágbára lọ. aláàmì kíní kan wà tí mi ò rò pé tí ìbẹ́ nìkan sọ rí tí rẹ̀ bá ń pè mí lé ní báyìí lọ́tún lósì rọ̀tìrọ̀tì àwọn ọ̀dọ́ kí láṣìírí tó wà ní ilé gan kí ni motivation bẹ̀. ṣe láṣìírí tó wà bẹ́ẹ̀ ni pé ṣé mo pé everybody ní style tiẹ̀ nídìí iṣẹ́ wọ̀nyí tó bá ń ṣe style tèmi ni mo rí kódà pé àwọn young people wọ́n love mi lè sọ pé kọ́ báyìí òun kò lè sọ pé bóyá style kan wà tí mò ń ṣe tó yẹ pé òun ló jẹ́ kó ṣe kí ni kó jẹ́ kó fall in love sí mi èmi gangan mi lè sọ pé báyìí kò yé mi náà tí má ló yé mi irọ́. ọkùnrin gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan wà bàbá alábúlé ló ń jẹ́ mi mọ̀ bóyá ṣe rántí ẹ̀ dáadáa ó ní ọlọ́wọ́ tún yín lòun jẹ́ ó du fídíò kan síta láìpẹ́ tí kálukú ń dunú èmi gan mo yọ̀ mo bá yín dúpẹ́ pé ẹ̀yin oníṣọ́kú sọ adúpẹ́ o àlòkó ti rí náà o ó ti rí o kò sí kan tó ń wò fọwọ́ mú kiri mọ́ o.